Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kan ìjọ̀kan náà la máa ń fún yín. Update eléyìí tá tún mú wá ọ̀rọ̀ wá sí nípa Àfà Abdulrahman tó pààyàn nílọrin. Ẹ mọ̀ àwọn ìkan nílọrin wọ́n á jáde wọ́n á sọ̀rọ̀ perspective tiwọn, ìwòye tiwọn nípa nǹkan tán rí, nípa ìwà tí arákùnrin yìí wù. Àti fún yín ní gbogbo àwọn nǹkan tí Àfà Labib Lagbaji tí wọ́n sọ ti Sheikh Buhari ọmọ Musa iná ni a tún mú wá fún yín. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé gbogbo àwọn ìkan Ìlọrin wọ́n ti sọ̀rọ̀, wọ́n ti jáde wípé ọmọ yẹn wípé ọmọ àlè Ìlọrin ni, wípé tó bá jójúlówó ọmọ ni, pé kò yẹ kó lè wúrú wà yẹn, wípé kíjọba kí wọ́n ṣe ìdájọ́ òdodo fún un. So ẹgbọ́n nǹkan tí Sheikh Buhari ọmọ Musa náà sọ nípa ìwòye nǹkan tí bọ̀bọ́ yẹn ṣe àti ìlànà tó yẹ kí wọ́n gbé gbà, gbogbo ẹ̀ náà ní ẹ̀kúnrẹ́rẹ́ ni Sheikh Buhari ọmọ Musa ni wọ́n sọ nínú wáàsí tiwọn, tí wọ́n dẹ̀ sọ̀rọ̀, wọ́n ṣàdúrà, wọ́n ṣe gbogbo ẹ̀ wípé bó ṣe yẹ kí ọ̀rọ̀ ọmọ yẹn, ibi tí ó yẹ kọ́rọ̀ ọmọ yẹn kó já sí, gbogbo ẹ̀ náà sọ. So ẹ farabalẹ̀ kẹ́ bá wa fi ẹ̀ ṣe gan. ó bó kọ Olúwa jẹ́, Ọlọ́run kó bá tún ó kọ ìlú àwọn ẹni Ọlọ́run, ìlú àwọn ẹni ire, ìlú àwọn àfà, gbogbo ẹni tó ní àwọn ọ̀tá Ìlọrin tí wọ́n ní tí wọ́n sọ ń pa Ìlọrin kálukú wá fọ́n sí Facebook. wọ́n á fọ̀rọ̀ bọ̀ wọ́n lẹ́nu. Gbọ́n kan ni èmi ni ìlú Ìlọrin kéétè lu pìtì náà bá ẹ má bá wọn kọ. ẹgbórí kórìn ọkọ̀ yìí ń tán àwa ni àmọ́ o ọwọ́ wí dèdè kan lẹ́yìn ẹ̀ ọmọ yẹyẹ. omi àní tó tán yín. ẹni tí ń sọ tí ń jọta fáwọn àfa tẹ́lẹ̀. àwọn tí ń jọta fáwọn àfa tẹ́lẹ̀ ẹ wá fọ̀rọ̀ bọ̀ wọ́n lẹ́nu. kálukú ń lọ ní ìsìn, kálukú wá ní ìrìn òyò. ẹ ń sọ tẹ́ ẹ fẹ́ sọ. wọ́n wá ń lọ fi àwọn àfa wọ́n wá ń fi wá ṣe gbogbo eríṣiríṣi lérí TikTok. ọmọ yẹyẹ yóò dá wa lẹ́yìn. salamu aleykum ẹ jọ orúkọ mi ni àfa akínní ọmọ yín òdòdó kan láti tá a fẹ́ ká ìyá ni gbọ́ ìyá ni ẹ dákun iṣẹ́ ìkílẹ̀ sí wọ́n ní àfa ni wa ìlú wo ni ọba lọ dá kọlu mi àmọ́ olùtọ́ dá kọdé ọ̀dà kọlu ńgbà tí ọ̀dà kọlu wọ́n ní ẹ̀yin àfa àtẹ̀sìn wọn wá ìlú wo ti òun náà dá kọlu ọwọ́ ajé ìlú oríṣi méjì ìyá ní tọ̀ níbi ẹ ti wá nu sẹ́mi lọ́kàn akínú. mo ní sẹ́mi lọ́kàn nígbà tí ìyá lọ yọ ọmọ odó tẹ̀sùbà ń bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ wọn ni ẹ̀wọ̀n tẹ̀ sọ lúwàdà. wọ́n mú àfa wọn fàfà kùfẹ̀ wọ́n fà wọn àfa. ẹ wá ń fi àwọn àfa ẹ wá ń fi wọ́n ṣe ẹ̀fẹ̀ lérí tí ọmọ Ramani yìí dálẹ̀. ẹ̀yin ọlọ́pàá wa Ọlọ́run ò ní pín yín pa láńlọ́ọ̀dù létí ń gbé títí ń salápàtà yìí ẹ mú wọn. àwọn ọ̀rẹ́ rẹ̀ tẹ́ ẹ mọ̀ lọ́rẹ̀ẹ́ ẹ mú wọn, ẹ ṣèwádìí lẹ́nu wọn. ṣé wọn mọ̀ ìyàwó rẹ̀ tí ń bẹ, ṣé ìyàwó ọmọ ṣẹ́ tọkọ òun ṣe. ẹni bá tún kù náà lóun ó tu wọn. àwọn tó bá tún kù láàrin wa tí wọ́n ń pera wọn láàfáà tí wọ́n yé sáàfáà mọ́ ni tó ṣe pé ó kákọ́ọ̀sì ni wọ́n, iṣẹ́ ẹbú wọ̀nyí ni wọ́n ń ṣe. Ọlọ́run ó pa yín rẹ, yóò tú àṣírí yín. Àmín. àfáàwẹ̀ wàsílám bẹ́ẹ̀ bá rí kẹsẹ̀ ẹ lọ́ọ́ ṣiṣẹ́. àtọ Ọlọ́run gan tó dá wa ó ní gbogbo gbẹlẹmí ń ṣiṣẹ́. Ọlọ́run lèmi gan kulla yawmin huwa fi sha'ni. gbogbo ilé kéwú ẹ̀dàkùn ẹ̀kọ́ wọn ẹni wọ́n kán lóko ọ̀kọ́ tẹ́lẹ̀ ẹni tí ọba tó kọ̀ kankan kún. ẹ̀kọ́ sẹ́kùn tẹ́ ẹ bá ké kò sí nǹkankan. àfáàwẹ̀ wàsílám kuranu ọ̀ta kò káàfọ̀ ọkọ̀ máa ń kéwú tán kó sì gbé mọ́tò tipa rẹ̀ kó sì wà lọ́kọ́lọ́ já yẹn fáwọn tó bá fẹ́ já yẹn. àwọn àfáà náà wọ́n níṣẹ́ tí wọ́n ń ṣe. ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wọ́n níṣẹ́ wọn tí wọ́n ń ṣe èé ṣe tọrọ wá di iṣẹ́ kí n ti jálàbí ẹ wàá ba jálàbí jẹ́ fáwọn tó ní nǹkan wọn tí wọ́n ń ṣe. abáwọn àfáà kan tó yẹ pé jálàbí iná wọn jókòó ti ewé kínní jálàbí tí wọ́n nìyẹn. wọ́n sì ní purọ́. wọn ò sì ní parọ́ fún yàn. tún wọn ṣàdúrà. wọ́n tún wọ́n ṣàdúrà wọ́n sì ń bẹ láyé wọn èkú. ẹ wá ṣe tẹ wá sọ wá lórúkọ tí èsè tiwa báyìí. èló ni ká mú wá ẹ̀wò ntọ́lọ́nbáràn yín ni. kọ́nà sàgbàdúrà wa. agbógbó àwọn àgbàlagbà àfáà tá à ń fọlá wọn bẹ lọ́hùn lónìí èwo wọn fowó ròyìn táwa tò ní wá ń wá owó kíní gbogbo bí owó bá ti lè wá. túláàsì kọ́ ni gbogbo wa kọ́ là á ní. gbogbo àfáà náà tó ti pé ìwọ náà fowó láwọn èèyàn lójú. ìwọ náà fowó láwọn èèyàn lójú ni. òun fi mọ́tò láwọn lójú. òun fi mọ́tò láwọn lójú. òun pẹ́ ilẹ̀ wà ń bẹ̀. àyìn lẹ̀ wà ń bẹ̀. ibi tẹ́ ẹ bá dé àfáà tó yẹ pé wọ́n bá kó owó wọ́n bá fi páálí kó owó ojú agbo. gbogbo àwọn àfáà tó ti lọ́jọ́ tí wọ́n lówó ni wọ́n bùn wọn náà ní. babalágége wọn ò fowó ròyìn wọn babalájí àgbà wọn ò fowó ròyìn wọn. àwọn ẹrú
Ọlọ́run ni wọ́n ń ta mọ́ lọ́rẹ̀. Tọ́jú àwọn gbà àwọn tó ní wọ́n gbé lọ́dọ̀ ẹlòmíì náà. Ìmáàmù àgbà nu wọn ò fowó ròyìn ẹ̀ ìmáàmù àgbà bàbá wa Al-Bashir ìmáàmù Mọ̀lẹ́nu wọn ò fowó ròyìn wọn ìmáàmù Gàmbàrí bàbá alámọ̀ náà wọn ò fowó ròyìn ẹ̀. àwọn ìmáàmù wọ̀nyí tẹ̀ tí ẹ̀dọ́tọ̀ tí àwọn náà tó ń ha ni. àwọn náà tó ń ha ni wọ́n tẹ́ bá fún wọn tó ń ha fún wọn yẹn náà. kí ló wá dé èéṣe. tá a fà bá ti ń ṣe bí olówó wàhálà ni. wá sí òní àwọn àti báwọn olówó. wàhálà ni o. ìkìlọ̀ owó ní òsè báwọn olówó. ṣé yóò pè ẹ wáyé níwọ̀n ni. tí ń pe ẹ wá náà èló lẹ kó àwọn èmi gan lè fún yín ní tójú àwọn ẹ̀gbọ́n kan. èéṣe ọ̀rọ̀ ń tà pé yín sí kọ́hún tíra ní ẹ bá wa ẹ bá sọ̀rọ̀ Ọlọ́run pé àṣekù báyìí. ní wọn gbé bí mo ti dúró yìí àti ju 20 million lẹ́yìn àyíkò sí ẹwà fa. àkọ́kọ́ sáàfáànù. àrùn ọlẹ́yìí hùn. àrùn ọlẹ́yìí hùn. وإن كنت ذا علم ولم تك قانعا. bá a bá pera rẹ láàfa òun jó ní mímọ̀ òun jẹ́ ní táyé ń pè afẹ́ gbọ́n tí ó wì ha walam takun qani'an ọ̀wá láyò ọkàn. تكون عبيدا للذي عنده مال. ọ padà dẹrú lọ́dọ̀ ẹni olówó ni torí pé wọ́n gan ntòkè kò yé ọ ntòkè ọmọ bó ti yẹ kó lò ó ìwọ ọ̀kápá mímọ̀ kápá rẹ àmọ́ wọ ọ̀kápá ara rẹ ọ̀kápá ẹ̀mí ara rẹ. فوالله لا أبكي على المتعجل. àfẹ́ ni mo búra pẹ̀lú Ọlọ́run èmi ọmọ ìmọ̀lẹ́ sunkún torí ẹni tí mò ń kájú wa gbogbo ẹ̀ tí ń pè jẹ́ gbogbo bí a bá ti lè rí láti máa rí o a máa lówó yìí ni o Ọlọ́run náà ti sọ̀rọ̀ àwọn tí ń kánjú náà tẹ́lẹ̀. bọ́ ọ bá kápò kọ́rùn nísìn tá a wá wọnú àpò dọ̀họ́ tó kó kọ́rùn tá a rí pálàǹgbá lọ pa á bẹ̀ bá mú wọ́n kàn bu ọ náà ni pé òun sì ń gbẹ̀mí àwọn aláǹgbá báyìí àmì èèyàn ti ṣe jẹ́ ẹ dákun èèyàn ọlọ́pàá ta lọ́rọ̀ mú ẹ béèrè ẹ wádìí ta lọ́ra ìbàdí ẹ̀yin ọlọ́pàá ẹ béèrè àmọ́ bí erí wà wọ́n ń gbé ìlú kan lọ́wọ́ àwọn ìlú tó ń wọ́n lérí wà wọ́n lọ́dọ̀ àwọn kérí wà ẹ dákun ẹsẹ̀ méjèèjì ẹ̀yin ọlọ́pàá ẹ wádìí tá ń rẹ ẹsẹ̀ ẹ dákun ẹ̀yin ọlọ́pàá ìfun ẹ̀dọ̀ ṣàkì ńbọ wọ́n gbé sí tá ń rà á ẹ̀yin ọlọ́pàá ojú méjèèjì tá ń rà á ẹ béèrè. ولكنني أبكي على كيف عاقب. àjẹtọ̀ bíi tí ń bá yẹn lẹ́rù. ولكنني أبكي على كيف عاقب. àfàwọ̀ Ibrahim ayẹwà Islam ẹ wo nǹkan ó ní walakin àmọ́ èmi àfa nítorí gbomi lójú mi. أبكي على كيف عاقب. èmi a máa wá sunkún lérí pé bóòlù àti bọ̀tán ẹwà àti bọ̀tán Ramani báyìí. ẹni tí èrò Ọlọ́run bá ń bẹ lára ní sunkún àti bọ̀tán. àfàwọ̀ Islam ẹ wo Ramani báyìí ẹwà àti bọ̀tán ó bó kọ ilé wọn jẹ́ ó bó kọ bàbá ẹ̀ jẹ́ Ramani bó kọ ya rẹ̀ jẹ́ Ramani bó kọ ẹ̀gbọ́n rẹ̀ jẹ́ Ramani bó kọ àdúgbò wọn Ramani bó kọ gbogbo wọn jẹ́. شبابا فمهلا كل شيء بوقته. ẹ dákun ṣàbábà ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin youth lónìí. شبابا فمهلا. ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. شبابا فمهلا. ọ̀dọ̀ wọ yín túláàsì kọ́ lówó gbogbo wa kọ́ láàfin ni ẹlòmíì ka ìwé ọ̀pọ̀lọpọ̀ pòfẹ́sọ̀ tẹ̀ ń rí wọn ò lówó. bíríkìlà lẹ́lòmíì kò lówó. ó sì yáyọ ọkàn kò bókọ àwọn ọmọ ẹ̀ tí ó bí àti tó ti bí àti tí ń bọ̀ kò bá jẹ́ gbogbo ọjọ́ wọn bá ra àwọn ọmọ Ramani yìí nísìnyí wọn ni lukú ta lọ́rọ̀ bá rìn ọ̀ya ilé tí n bá tún rí ọ pẹ̀lú ẹ̀ ẹ̀wọ̀n kan. ọmọ kálíkì kan lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa ẹ̀wọ̀n kan àfẹ́rẹ́ ọ̀sán láàárọ̀ yìí àwọn tí wọ́n ti kálíkì ni wọ́n tún wá bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan mọ́rí wọ́n ń roko àwọn méjì wọ́n wá ń sọ fún mi pé ẹni tó nílé ìlú ní káwọn bá wọn wá yẹn tí ó bá wọn roko. ẹ̀wọ̀n mẹkáníìkì àwọn wa ní kí làwọn tó ń ṣe ẹjẹ káwọn náà tún ṣe èyí. nígbà táwọn ò tí ì níṣẹ́ táwọn ó ṣe yìí káwọn tó ń roko. kó tó di pé wọ́n gbé mọ́tò táwọn ó tún ṣe káwọn kúkú roko ẹ̀wọ̀n mẹkáníìkì. sẹ́ni pé yóò da fáwọn. sẹ́ni pé yóò da fáwọn ọ̀rọ̀ eléyìí. sẹ́ni pé àwọn ọmọ lálùbáríkà. kọ̀ọ̀kan ọ̀lọ́ fọ́lé ó lé. wọn ò sì jíyàn gbé. afẹ́ wàsílám. ọ̀lọ́ fọ́lé ó lé wọ́n níṣẹ́ tí wọ́n ń ṣe. afẹ́ wàsílám. èyí ṣe tẹ́jà ò lè wáṣẹ́ tí ó ṣe. abẹ́ islam níjọ wọn pẹ àfa kan ní bàbá olóróró àwọn míì ọmọ rẹ rìn àṣẹ kí wọn gbé yẹn bàbá olóróró kọ bẹ́tà wọn bẹ rí lọ́wọ́ ẹ̀ wọn bá pa lọ́wọ́ ẹ̀ wọn bọ́ mú lọ́wọ́ ẹ̀ wọn bẹ́sẹ̀ lọ́wọ́ ẹ̀ ọwọ́ wà sí àgbáyé ṣòwò àwa ń ṣòwò
ẹ lọ wá sẹ́. Shababa. àwọn alájà àgbà ta tíra wọ́n gbé láwọn ọmọ ilé tí wọ́n kiri ẹ̀ lọ. Famahala. bàbá wa lájí àgbà wọ́n ta tíra wọ́n sì tún kó fáwọn ọmọ wọ́n kiri ẹ̀ lọ. àwọn ọmọ ń kiri ẹ̀ lọ wọ́n máa ń jíṣẹ́ owó fún wọn. àgbọ́là àbárí ńgbà táwọn ọmọ fi ń bẹ̀ ń lé kéwú tí bàbá ó fún wọn jẹ bàbá sì ta aṣọ ọrùn wọn kọ́ ọmọ kéwú lè jẹun. La ilaha illallah muhammadu rasulullah ọlọmọsà kí alájí àgbà. ẹ rí nǹkan báyìí. lọ́wọ́ àwọn àlejò wọ́n sọ pé wọ́n ti ta aṣọ ọrùn wọn. bàbá ta sọ ọrùn wọn pé káwọn ọmọ yóò lè rí nǹkan jẹ àwọn ọmọ ọlọ́mọ wọ̀nyí. àwọn ọmọ ọlọ́mọ wọ̀nyí. àwọn ọmọ ọlọ́mọ wọ́n ti wọ̀nyí. máa ń kéwú lálẹ́ tí ò tí ì jẹun mọ̀mọ́ tó bí wọn wọ́n máa sọ pé fi wọ́n lè jẹ́ wọ́n lọ jẹun. ẹ túbọ̀ ni wọ́n ní bàbá lágége ní ẹ ń wò mí mo ti ṣe rí àbí nígbà tí wọ́n ká àwọn ọmọ kí wọ́n wò wọ́n pé bàbá ti ń dàgbà wọ́n ní bàbá wa ní ẹ ń wò mí àbí ẹ̀yin lẹ gbó mi torí kọjọ́ ọ̀la yín ó lè da wàhálà tí ń ṣe. èjìká tèmi lẹ̀ ń gùn lẹ́fín gòkè. nígbà tó yẹ kí n sùn yín sùn ẹ̀ ń wo kí ni wọ́n sọ fún yín ẹ̀ ń wo tí wọ́n kọ yín ń lọ sọ mí di báyìí kọ́lọ̀ ọ̀la tí yóò àwa dá nísìn fìlà àti bàtà láfi ń sakọ. olúwa o àtàgbádá kẹ̀ǹkẹ̀ orí ọ̀wọ́ aago ọwọ́ mi ni ẹ̀yin tí ẹ pè mí náà ẹ dá nǹkan mọ̀ kẹ́tẹ́ ẹ dá nǹkan mọ̀. èé ṣe. okùn mẹ́rin ó kò pò ná mẹ́rin síbi tí ó ti ṣe wá sí lọ́kọ̀ tí ń kọ́kọ́ ṣe wọ́n kí ni à ń dún àwọn ṣéwù náà ń bọ̀ àwọn ṣéwù ni èsì ọkọ̀ wọn ni. ọmọ kí ó tó wá gbọ́ wà sí eléyìí wọn ò sí ní sáré sá. ọmọ kí ó tó wá gbọ́ tẹ́lẹ̀ ò sí ní sáré sá. ẹ wá owó láàbí ṣètò ọlọ́run ẹ wá owó dáadáa gbogbo bí ẹ bá ti lè àwọn èèyàn sì ń gbọ́ wá sí àwọn ọmọ kéwù ní sì ń bẹ́ẹ̀ fílù mọ́dí ò tí ì yé ẹ wá ní ọmọ owó. ṣé eléyìí tó bá di pé owó bá dé tán sí yóò wá fílù mọ́dí kan kí mọ́. fílù mọ́dí kí ni kọ́dà fílù amúrí kò ní kọ́dà mọ̀dọ́rí kò ní rí. kí lọ́kàn pẹ̀lú fílù mọ̀dọ́rí kí ni kánà wà wàá tù wá kí ni kí lọ́kàn alówó. mọ́tò tó ń wá sí àgbáyé lẹ́yìn gbogbo wọn gùn ìtún ogun tó pé èèyàn mẹ́fà náà ni ó wọnú ọ̀kan wọ́n ní mọ́tò tí ń bọ̀ yìí ní sísè jù wá lọ báyìí kọ́dọ̀ ọmọ yín onírú rẹ̀ kò sí nǹkan kan ẹ̀rú tó ń ba àwọn bí nǹkan ńlá bá ń bọ̀. abáyọ̀ islam àwọn tí ń bẹnu lé tí ramani ń gbé ọlọ́pàá ọlọ́run jọ da fún yẹn lọ kún wọn ẹ ṣèwádìí ẹ gbóòórùn ni ṣe ẹ gbóòórùn pé ládùúgbò tiwa ní community wa ali rasul afẹ́wà islam tó bá jọ wọ́n gbọ́ mi lé nínú jọ̀hún láfi wéhùn. àáfàá kan wá rẹ́ǹtì lé bọ́ba di lálẹ́ òórùn ni kò ní wá láàárọ̀ kò sì ní wá lọ́sàn-án ó dìrọ̀lẹ́ ní oko gbogbo kí ní àlùbọ̀ bọ́yọ̀ ọ́fíìsì ni. ọ́fíìsì àgbákò ni ìyá tó sì rẹ́ǹtì ilé lọ́wọ́ ẹ̀ òun ò ní sí ńlé òun ti lọ sọ́ọ̀bù bí tí ń ṣe kẹ́míìsì àáfàá nìkan ní bẹ́ẹ̀ ńlé gbogbo ọ̀ márùn-ún hàn wọ́n bá wa sọ fáwa community chairman community wa baba tisa òun èsì gbọ́ pé kí ní kan community ó ti pe gbogbo kálukú làbá débẹ̀ ń dọwọ́ lẹ́tà àfa dé ń wọlé dé àwa náà débẹ̀ ni salamu aleykum àfa aleykum sa akérèmọkùn la mo ní ọ̀rọ̀ akérèmọkùn la ògọ́ gbogbo community orí wa báyìí. wọ́n àwọn ará àdúgbò ní lálẹ́ lọ́ọ́ máa wá gbogbo nǹkan máa ń rún àwọn gbádùn ládùúgbò wa àwọn ọmọ tó ń jó. tó ń jó dàwání sheikh dàwání dàwá màá àwọn ohun ṣe èmi ṣe ṣe wo ọmọ kéwú lèmi ntọ́ wo ọmọ kéwú lèmi ntọ́ kù lálẹ́ yìí bàbá ṣé àmọ̀nà ẹ sọ̀rọ̀ kí lẹ fẹ́ gbogbo àdúgbò ní. lálẹ́ yìí àdúgbò ní lálẹ́ yìí ààbọ̀ wá mọ́tò ní sìn mọ́tò dé yìí ní sìn mọ́tò èyí tí mo ní apẹ̀lẹ́yìn yálà lèdì èwo lọ fẹ́ bẹ́ẹ̀ èló ló ti gbà lọ́wọ́ ẹ̀ àfáà náà wà ń gbé owó mi kú 14,000 kìíní kan mọ́ sí àmọ́nù àdúgbò wa ọkọ̀ ọba kò ní 15,000 ní ọya máa kẹrù. kò fi 15,000. àwọn àdúgbò là ń bá apá kí gbogbo ẹ̀. 15,000 wá píìsì. máa wá ìwọ̀nù sàlámù àlékún kó ládùúgbò tiwa. ẹ̀yin ará àdúgbò ẹlẹ́tọ̀ọ́ kẹ́ lọ sọ fọlọ́pàá pé ẹ dákun ẹ gbà wá wọ́n ń jó kinní kan ní alẹ́ lọkùnrin yìí máa wá jó kinní kan. torí bí ó ti máa jónu tí ó fi mọ́mọ́ tí yín náà tí ó lo eré ẹ̀. kejì kálukú ó sì wà àwọn ọmọ rẹ̀ tí irun rẹ̀ bá ti kúnjú tí ń sì ń ṣe bákanbákan tètè kézì. bẹ́ẹ̀ ti maru iPhone tí ń bẹ lọ́wọ́ tí ẹ maru fóònù tí rọ́bà bandi bíi 100 lẹ́yìn fi wé tí ẹ wá ń wò kán lọ́wọ́ ẹ̀ pàǹpà. ẹgbẹ́ fáwọn tó bá mọ̀ wọ́n túnú ẹ̀ wò. ẹgbẹ́ fáwọn tó mọ̀ pé èlò wọn ta ro eléwé wọ́n túnú rẹ̀. eléyìí ní 1.6 ni ní kíní gbé kí. irú àgbo ni. àgbo jẹ̀díjẹ̀dí ni.
irú kí lẹ fi kì í. kí wọ́n fi kí àgbo jẹ̀díjẹ̀dí. ẹ ń bí yín léèrè ni ẹ ṣe à ń ṣàlẹ́ ní kí wọ́n fi kì í. èmi ń bí yín léèrè ni ẹ má. egbò náà wọ́n fi kì í. ọ̀dà mo fẹ́ lóko àfa àtọmọ kéwù. irú kí lẹ fi kì í. egbò náà la fi kì í. omi wo lẹ rọ sí. omi wọ́n rọ ságbó. sómi àgbọn ni. omi àgbọn bò. abomi kànáfùrù. omi ìyómi. wọ́n tẹ́sí àgbo tí wọ́n bá bá nulẹ̀ àfa wọ́n tún tẹ́sí wọ́n tún mú. ẹ̀ẹ́dẹ́gbẹ̀mí náà ti tún. ibi tá à ń bá a lọ yìí wọ́n ti wí nù. àfa rẹ̀ wà sílámù. kò sí kankan. wọ́n ní wọ́n ń bá a bọ̀ ń bẹ́ o. kò sí kankan. káyọ̀ kí kò tẹ̀ tí wọ́n ṣe. àwa táàmù lọ́tì tẹ́tọ́ lọ́pọ̀ mọ̀ pé o ṣe. àwa táàmù lọ́tì tẹ́tọ́ lọ́pọ̀ mọ̀ pé o ṣe. ẹ wá fẹ́ sọ wá pé ọlọ́pàá wa dá wa lórí ẹ nàáfà pàk pẹ̀lú wọ́n ẹ̀. yẹ kálukú wò ó. wọ́n wá ń tú séèfù wa wọ́n wá ń tú gbogbo ẹ̀ wọ́n wá ń tú kíní aṣọ kíní tá a fi ń bo mọ́tò káàkọ́fà àbí kí wọ́n ń pè ọlọ́pàá wa ń pè é tú wọ́n wá gàbọ́n sáfà báyìí. ìgbà tí ètí rí báyìí ni wọ́n ní àfáàdà yé dúró tọ́ra àwọn kan náà lọ́kọ̀ yánjọ́ oníyàn ó ní tá a bá nu mọ́tò wọn. èrí mẹ́sàn-án la bá. wọ́n ní ẹyẹ tú tilẹ̀. ẹ tú yányán. gbogbo bí ẹ bá mọ̀ tí wọ́n dé nǹkan mọ́nú ọkọ̀ ẹ tú. ẹ máa tú. ẹ dàkún bolẹ̀ wa ń bá gbogbo fa. kálukú ó sì mọ̀ bí ó ṣe máa páàkì mọ́tò rẹ̀. ẹ̀sìn pa àfúsá. shababan famahala kullu shay'in biwaqtihi. gbogbo àfa tọ́jà àfa ọlọ́run ibi ẹ bá gbé ọkọ̀ sí torí ẹ̀ ni ó dáa fún àwọn tí ó dáa fún wọn fẹ́ boko ẹ̀ ni ó dáa fún jẹ́ o ibi ẹ bá gbé mọ́tò yìí sí ẹ̀wá ẹni ọ̀pù yányán pátá ẹ̀ tí ọkọ̀ pa eléyìí bú ni àwọn míì wọ́n lè sọ nǹkan sínú ẹ̀ bá wọn pè bẹ́ẹ̀ ni wọ́n ti mú jajaja wọn bá tọ́ ẹ̀ lọ sọ ìka ìyẹn síbẹ̀ ẹ̀rí nǹkan ọlọ́mọ fìṣú ẹ̀ sọ gbogbo wa o ọlọ́mọ fìṣú ẹ̀ sọ gbogbo wa o. pẹ̀lú ògùn ọlọ́tọ̀ bá ti ru aburú kan sí aburú wọn bọ̀. aburú wọn bá o ni pẹ̀lú àṣẹ ọlọ́run tọ́ra sọ tó yẹ ká sọ. ọlọ́run wọlé ọlọ́run méje ń ṣe aburú ànábì náà ń wí bẹ́ẹ̀. ọlọ́run ní jẹ́mi náà sá aburú. má fàbú mọ́ náà ń ṣe bú sí. afáwẹ̀ wàsílám sayed sa el mohsin bí ihsanihi olùṣe dáadáa olùrìnrìn re olùsọ̀rọ̀ re olùhùwà re olùlànìyàn re a san lẹ́san pẹ̀lú dáadáa tó ṣe náà ni àwọn ọlọ́run àìsàbòsí ebe rẹ̀sán tá à ń sáwọn afáwa tán ti lọ yìí ṣé wọn alímìnú ẹwùjọ wọn ti lọ ààyè ṣàdúrà fún wọn wọ́n ṣe dáa ni. àfa gbàlábẹ́kúta nù ààyè ṣàdúrà fún wọn wọ́n tún lọ tá àtúnfẹ̀lómi sípò wọn pé khalifa sheikh tajul adabi ni ńgbà tó kọ yẹn dáa tí wọ́n ṣe dáadáa sáyé wọn ò fowó ròyìn àlífà làjí àgbà tó ní kò ní nǹkan kan àwọn nínú léwu tíra lọ́ọ̀bà tí ń ké lọ́wọ́ nísìnyí níbo la wá ń lọ gbogbo àwa fẹ́ lógún nísìnyí báyà àwa ń ju owó wọn àyà kan wá ń bẹ náà bá ti ké tán wọn á ké la tansa abigini. la tansa nasibaka mina dunya. la tansa nasibaka mina dunya tó ọlọ́run lọ mọ́ gbàgbé ìpín rẹ̀ ìpín wo ṣé ìpín àdá kọ́ ọmọ kò orúkọ lọ́sàn-án. gbogbo wọn kọ́ ọmọ tàbísírì ṣe ọ̀tọ̀ níbi wọn ń gbé lọ. ọ̀tọ̀ níbi wọn lọ tú sí. òbí àwọn èèyàn báwọn. la tansa nasibaka mina dunya. òye wọn ìtukùtù pọ̀. ìtukùtù ní ìrìn. àwọn tàwílù kí tàwílù. la ilaha illallah. gbé nǹkan wa gbé nǹkan lọ bí tírí náà lérí o. ẹ sì ń ṣe bẹ́ẹ̀ tí ń ṣe yìí ọlọ́run ó béèrè afáyẹ̀ wàsílám tọ́ a san kálukú lẹ́sàn ẹ̀dá bá ṣe dáadáa náà láfi san wal musi'u satakfihi masawihi gbogbo àìdá tó ń ṣe ń bọ̀ àtò ọ̀nà ó tó ra mọ́ni ní sábẹ́ òtò ẹ̀wùjọ́ títí ń so orúkọ mọ́ ilé lọ́sàn-án tí ọ̀pá aláàárọ̀ tí wọ́n ṣe gbórúkọ ní sánú ilé wọn mọ̀ kọ́ máa dámọ̀ ní ń sá ó ní tébù títí sá wọn bí wọ́n bá ń rún wọn tán wọn apá wọn ìyàwó rẹ̀ ni wọ́n kọ́ yẹn lọ́rùn ọlẹ́jẹ̀ tó bá dá alẹ́ gba àwọn yẹn lọ́rùn tí wọ́n skills ọrùn ẹ̀yẹn ń bẹ lórí Facebook ó ní òun sáré àwọn wàá nù la ilaha illallah wọlọ́hún لأن الخير لا ينسى والشر لا يبلى والديان لا يموت ẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta kò sí kan tó gbó kò sí tó ṣe tó gbé. gbogbo tẹ̀ ń sọ yìí tí ń pọ̀ yẹn lẹ́kùn ni pé ẹ̀bẹ̀rù fìtínà tó bá dé yóò ṣe é nìkan kí ó fọwọ́ bá mi. ọba tí ó gbẹ̀sẹ̀ ni òun ekú ọba tí ó gbẹ̀sẹ̀ ekú. àwa ní nǹkan wọn. ẹ wá ní ìlú ọ̀fara rẹ. àwa láwọn àjọbọ̀ òṣèdá. èyí jẹ́ ìṣe nǹkan. ṣé bá a ti rí kọ́nà fi olórí fún wa báyìí. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. القرآن نوفا شديد èmi Ọlọ́run mo lé lẹ́ni tí fi yà á jẹyàn. Abdulhamid ẹ wo tẹ kó bá wa. ẹ wà kí bùsùn yanni شديد. أنا شوف كلام يا أخي أنا شوف كلام. yọ ni شديد. afa kùsìkì ọlọ́nkọ́ ọlọ́sílẹ̀ ẹ wo nǹkan. àwọn èèyàn nu. àwọn afa bọ́lá ń bá a lọ فقال النبي anabi wa sọ báyìí sallallahu alayhi wa sallam. innama yub'athul mar'u ala
ma mata alayhi agbọ́mọ nẹ́bí adáwọ̀ndé lórí tó kú lélérí sẹ́ẹ̀dì pé ramani yìí nìyí lérí pé alápàtà èèyàn ní ọba dìde wájú ọlọ́run alápàtà èèyàn ẹ lọ fi kó tọ̀dọ̀ èèyàn lẹ wá kó ọlọ́run ẹ wá kó ọlọ́run ẹ fi kó tọ̀dọ̀ èèyàn náà lẹ fi dá wà lálẹ́ yìí. ní dá wà lálẹ́ yìí o. wìsáàmù lè olómù ọ̀lẹ́fọ̀nù tán fẹ́ fàlàjà gbàǹkọ́ ẹ̀rà bàbá ní tọ́dọ̀ lọ là ń retí àretí wọ́n ń bẹ̀ wọ́n tó lọ ni. la ilaha illallah. wọ́n ń bẹ̀ wọ́n tó lọ ni. àfàwẹ̀ wàsílám fayunadihim bí imamihim ọlọ́run níjọ́ kí a máa wá pè wọ́n pẹ̀lú aṣáájú wọn kọ̀mọ́ndà yín dà tó ní ẹ máa wówó òun ló ń dé ẹ̀tò lẹ́yìn ẹ̀ bìrìgìdì àyín dà tó ní dandan ní kẹ́ ẹ lówó ntẹ́tì ẹ kẹ́rù ọmọ bàá ní gbogbo nǹkan rí báyìí yàrá fa nǹkan sàdúrà kọsẹ̀ mọ́ yàwá àṣẹ ẹnu tí wọ́n yé sọ́nà kan fi ń pe nǹkan lóru. ìyàwó ti ń kó alọ yídì tá a máa lọ kéékèèké ta ló kó alọ bẹ̀mọ́ ní ta ló pé ọyá máa nísìn. àbá ìbàdàn wakila kana fi bani israila rajulun akimun wọn nínú àwọn bani israila ọkùnrin kan bẹ láàrin wọn jọ náà akimun agani kò bímọ wa kana kullama kharaja ọkùnrin yìí wá jẹ́ pé gbogbo ìgbà tó bá jáde láyé nínú ilé rẹ̀ wàrà waladan tó bá rọmọ bọ́yọ̀ ọmọ kan lórí ni khada'ahu wa dakhala bihi baytahu wa qatalahu yóò ra pa àwọn ọmọ yóò sì mú wọn wọnú ilé rẹ̀ ń mú wọn wọlé rẹ̀ wa qatalahu yóò sì pa bí ramani ti pa Hafsa. irú rẹ̀ kan náà ti wà wájú. irú rẹ̀ kan náà ti wà náà Bani Israila. kéwù mọ̀ dá o. kọ̀mọ́ndà àwọn ramani nù. ẹ máa kéwù kéwù mọ̀ dá wọn ti. kọ̀mọ́ndà àwọn ramani nù. yóò wà pa. ẹ̀yin ọlọ́pàá ẹni ẹ bá bá ìka àtàǹpàkò lọ́wọ́ ẹ tètè lọ lé ẹ mọ́ ti jẹun ó tilẹ̀kùn káwọn ilé ẹ mọ́ ti jẹun wọn mọ̀ nípa ti mú ẹ lọ́ọ́ tú gbogbo yàrá rẹ̀ ẹ rí i pé nítorí mú yín bá àtàǹpàkò yìí ẹ padà bá agbárí èèyàn nulẹ̀ rẹ̀. ẹ dákun ìmọ̀lẹ̀ tẹ̀rí sí òkè rí o. sẹ́dẹ̀ kù sí èèyàn náà sì ní wọn àbárí jà. èèyàn ni wọn wá náwó mọ̀lúdì àní wọ́n náwó mọ̀lúdì àbá wa ń jójó wíṣkì ìdíwá ẹ̀ ẹ wà fa ìlà àṣírí tú bàbá wa pa wọ́n tẹ́ àfẹ́ ìwà islam wà àlẹ́kọ́ ò fi màtìmúrọ̀tì ẹ̀ǹdìhì àfẹ́ àwọn àgbà ọlọ́ba pàṣẹ bàbá olóhùn yìí wọ́n ní bàbá wa pa wọ́n tán wọ́n ní yàrá kan ó ní yàrá kan lọ́dọ̀ rẹ̀ wọ́n wá gbé kòtò sínú ẹ̀ màtìmúrọ̀tì ẹ̀ǹdìhì wọ́n ní kòtò ni ń pa wọ́n tán yọ wà lọ́ọ́ rí wọ́n máa ń kòtò ni wọ́n tọ́ bá wá rí wọ́n tọ́ bá وكانت له امرأة تنهى عن ذلك ọwọ́ níyàwó rẹ̀ irú ìyàwó Ramani yìí kọ́ níyàwó tiẹ̀ ó níyàwó dáadáa ìyàwó wa ń sọ pé ọkọ mi èyí tó ń ṣe yìí Ọlọ́run ọ̀fẹ́ ẹran lè yàn pa èyí sì dóńtó èèyàn ló ń pa yìí òun kìlọ̀ fún fàyà àbá kọ fún pé gánù gílọ́ kan pẹ̀lú tí ń ṣe gbìngbìngbìn jẹ yóò lè yàwó ẹ̀ abẹ́ wa islam wa yaqulu law anna Allaha yu'akhidhni ala shay'in wọ́n ní ìwọ ìyàwó mi lọ sọ́ra rẹ o ọba ìgbọ́dọ̀ wọn bá mú mi lórí gbogbo tí ń ṣe yàbá wọn kankan ni tí wọ́n bá mú mi lórí kankan lakana akhadhani fi yawmin fa'altu kaza wa kaza ìbá ti mú mi níjọ́ ọmọ pàáfúsá ọyẹ kọ́ lọ́wọ́ ti mú níjọ́ tó ń pàáfúsá ọyẹ kọ́ lọ́wọ́ ti mú ọlọ́run mú ọ níjọ́ tó ń pa kínní ọyẹ kọ́ lọ́wọ́ mú ọlọ́run mú ìyàwó ń wòran fatakulu lahu imra'atuhu ìyàwó rẹ̀ wá ń sọ fún pé ọkọ mi yóò lẹ́yìn o inna Allaha laysa bi tariki dhalika laka gbogbo èyí tó ṣe sẹ́yìn náà Ọlọ́run ò fi ọ́lẹ̀ bá ìwọ̀n ọ̀ràn ni ọkọ mi o ìwọ̀n ọ̀ràn ni o tọ́ in lam sahhaka al-ana lam yamtaliya bọ́lá wọn bá tí ì mú ọ ní sítáṣírí rẹ̀ ètú kéèkún lọ́dọ̀ Ọlọ́run ni ńgbà tí Ramani kún àṣírí tú ńgbà àgbo tí Ramani tó agolu wọn lu o ẹ ka àwọn yòókù o ẹ ka àwọn yòókù àwọn tí máa bá yín ta gbogbo yòókù ẹ ka wọn o. oògùn bá ti pọ̀jù tẹ́lẹ̀ ẹlòmíì ò ní kírun. ọlọ́pàá ọlọ́wọ́n jọ a lè kọ yín sẹ́yìn o. oògùn náà ni éèdì kèfèrí ni. a lè kọ yín sẹ́yìn o ọ̀dọ̀wọ̀ yín o gbogbo ẹni ẹ wádìí o àfáwẹ̀ wa islam fakharaja yawman ọwọ́ jáde níjọ́ kan lọ́kùnrin fara'a gulamayni akhawayni ọba tó ra àwọn ọmọ ìyá méjì ńgbà tó ra àwọn ọmọ ìyá méjèèjì yìí عليهما الحلي والحلل فأدعهما وذهب بها إلى بيته وقتلهما lọ́ba tún kì wọ́n lọ́rùn wọlé ó tún pè wọ́n ó tún mú wọn wọlé rẹ̀ ó tún ṣe kíni ó tún pa àwọn ọmọ méjèèjì tó ń jọ ọmọ ìyá kan náà
abẹ́ wàsálàm sẹ́yìn gbọ́rọ̀ yìí wà lè kọ́ ọ̀hún máa fi matmuratihi. ṣe náà ń pé 12 lọ. ń pé 12 lọ ń pé 13 àfúsá ló ti 13 lọ́dọ̀ ramani. afẹ́ wàsálàm ń gbọ́ lọ́wọ́ tó àṣírí ramani ọ̀ràn ti pé ẹ lọ kó bàtà wọ̀nyẹn sún ná sẹ́bọ̀dọ̀ wọn bá mú yàn ọba tó gbọ̀ngbọ̀n ni. afẹ́ wàsálàm ó tún máa ọmọ ìyá méjèèjì ó tún kó wọn lọ ó tún pa wọn. wà alakahuma fi matmuratihi ó tún lọ kó wọn sínú kíni rí o ọlọ́kọ́ wọn síbi nu kòtò tí máa kó wọn sí tọ́gbẹ́ sínú yàrá ń ó tún lọ rí wọn mọ́bẹ̀. àfàwẹ̀ wa islam falamu yajidihuma abuhuma bàbá àwọn ọmọ wú àwọn ọmọ kò rí wọn àwọn ọmọ yéé pẹ́ wọlé àwọn ọmọ mi yéé pẹ́ wọlé ọwọ́ wọn kò rí wọn. àfàwẹ̀ wa islam fasahaba ila nabiyyi hadha zaman anabi ti ń bẹ́ ń gbà ní bí ká pé ẹ̀ ń sọ̀rọ̀ bàbá ẹ̀ mọ́mọ́ gbà bí ká pé ẹ̀ ń sọ̀rọ̀ bàbá ẹ̀ mọ́mọ́ lé àwọn àfa ti ń bẹ́ ń gbà náà ọlọ́dọ̀ wọn ngbàtí ọlọ́dọ̀ wọn wa zakara lahu dhalika kullah gbogbo bọ́rọ̀ ti rí báwọn ọmọ ṣe jáde nílé gbogbo wọn ti máa ṣe lọ ọsọ ogun ẹ̀ faqala lahu nàbì àáfàá ni wọ́n sọ fún hal kana lahuma la'ibatan yal'abani biha ǹjẹ́ àwọn ọmọ òun ní kéré kàtà máa fi ṣeré ṣé wọ́n ní tọ́ọ̀ì kàtà máa fi ṣeré àmọ́tọ́ lọ́hùn wáyé qala bala bàbá wọn ní bẹ́ẹ̀ ni fawada an-nabi khatimahu bayna aynayhi ọwọ́ lọ́ọ́ mú bí kápẹ́ ó wá lọ mú bèbí táwọn ọmọ níbi ń ṣeré ọwọ́ amú wa àfáàní wa yọ òkà tí ń bẹ lọ́wọ́ ẹ̀ báyìí ọwọ́ fi sí déédéé ojú bèbí ni wàkàlà lẹ́rù rajuli ẹ̀zà hab khalfihi sórí bèbí mi ti ń lọ ni máa tẹ̀lé lẹ́yìn fàfi hal bayanu bí ọba dé tọ́ba ti dúpẹ́ ní ẹ̀rọ yìí mbẹ́ wọ́n àkásá unas táwọn yẹn bá mú ọkùnrin nígbà ariwo sọ wọ́n mú un fa amara an yaslubahu wọn bá ní tọ ọya ẹ kàn lágbélébù ṣe lọ lórí afẹ́ islam ẹ kàn lágbélébù wọn ni wọn kàn lágbélébù sharia tí wọn ń pariwo ó yẹ ká dá alẹ́ àbí ó yẹ ká dá alẹ́ ó yẹ ká gbà wọlé àbí ó yẹ ká gbà wọlé gbogbo ayé ń gbọ́ báyìí man qatala mu'minan muta'ammidan fajaza'uhu jahannama khalidan fiha وغضب الله عليه ولعنه وأعد له alima ẹwọn kan kuran nọrọ lọnu ẹni ó bá pa mùmínì kan ẹwọ lọhùn ó fojú lẹ̀ pa ẹwọjọ kuranu ti ń bẹ ó fojú lẹ̀ pa ẹ bá yìí tẹ̀lé mọ́nà nìkan fi rí báyìí ẹ pa òun náà ẹni ó gé èèyàn lọ́wọ́ ẹgé lọ́wọ́ nafsu bin nafs ẹni ó yọ ojú ẹyọ ojú ẹ ẹni ó rẹ́ mú ẹ wasinna bisinni la ilaha ọkàn lẹ́yìn ọ̀kankan kuranu ni ẹyọ ẹyin tiẹ̀ náà playa ni ẹyọ ẹfà yọ 40 ẹwọ nǹkan o kiri yóò dàrú wa kiri yóò gbóná wa bí a ń lọ ni ẹ̀yin ọlọ́pàá Kwara State ọlọ́run jọ da fún yín lẹ́ẹ̀kan sí báwọn ọlọ́pàá bá ṣiṣẹ́ wọn ṣiṣẹ́ o wọ́n ṣe iṣẹ́ o gbogbo wọn náà kọ́ wọn dá o ọlọ́run jọ da fún yín o ẹ bá wa wádìí o àwọn bàtà méjèèjì láyòókù ta ni wọ́n ńbo wọ́n wà ẹ bá wa wádìí o ńbo lọ mú wà ẹ bá wa wádìí o ńbo lẹsẹ̀ wà ẹ bá wa wádìí o ńbo lè rí wà wọ́n ń gbé bìkan ni ibi èrí wà níṣẹ́ àyè mà gbogbo ẹ̀ ní ẹ wádìí dáadáa àwọn ọ̀rẹ́ ẹ Ramani ẹ sà wọ́n ẹ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò iṣẹ́ kí làwọn náà ń ṣe gbogbo ibi tí máa ń rìn sí ẹ kó àwọn láńlọ́ọ̀dù létí wọn ti ń ṣiṣẹ́ ń ẹ rọra pè wọ́n ẹ béèrè bàbá imú yín dí ni ẹ̀yin ò gbóòórùn ni níjọ́ wọn ti ń pa ṣé bó o ní ẹ béèrè o afẹ́wà Islam gbogbo ilé àwọn àfa ọlọ́mọdé dahoro àwọn àfa jágbajàgba àfa rédèrèdè àfa àránwòránwò gbogbo ńlá tímù àfa gbogbo oníjìbìtì àfa tó ẹ̀ fi ń jẹ́ wọn ó fojú rédèrèdè tí ń bẹ lára ti yín wo gbogbo àfa tí ń bẹ láyé ọlọ́wọ́n palẹ̀ yín mọ́ ẹ̀yin tí irúṣẹ́ ìtukù lọ́wọ́ yín ọlọ́wọ́n ó tú àṣírí gbogbo tẹ̀ fi ṣe pákéjì ẹ̀ lọ́jú lẹ̀ gbogbo tẹ̀ fi ṣe pákéjì ẹ̀ lọ sọ ọ́ lẹ̀ àwọn fake life ẹ wà fojú tí ọ̀dà wọ ẹni tó ṣe pé ńlọ tiẹ̀ wọn aláwọn yẹn àwọn ọ̀já àwọn ò sì ní já àwọn ò ní já o bẹ́ẹ̀ ti já náà nù tẹ́ ẹ̀ já tó ẹ̀ já sí. kálukú ó sì kìlọ̀ fọ́ mẹ́ẹ̀ ẹ bá wọn sọ̀rọ̀ ìyá àti bàbá ẹ ṣe wáàsí fún wọn gbogbo àfáà ẹ dákun ìbẹ̀rù Ọlọ́run ni ẹ fi bú àwọn ọmọ yó bẹ́ẹ̀ni ìbẹ̀rù Ọlọ́run àti ìwà dáadáa tara ti iná káwọn ọmọ kéwù yín ọmọ rí ẹ wo kọ́ ẹ fi ìbẹ̀rù Ọlọ́run sí wọn ẹ wo kọ́ iná kọ́ ìgbọ̀tọ̀ ṣé bẹ́ẹ̀ yóò sọ ẹni tẹ́ni máa kó wá fún wa ìkó kókó wá fún wa. wọ́n kàn kọ́ọ̀fù náà wa. ẹ dákun kálukọ́ bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ ẹ sì ṣe dáadáa pẹ̀lú ara wọn ká sì ṣàdúrà ẹ fàdúrà kún
ẹbẹ lọ́run lé wọn lérí Ọlọ́run ṣàánú wa. gbogbo agbo Ìlọrin Ọlọ́run ní boko Ìlọrin jẹ́ Ọlọ́run ní fọ́ Ìlọrin Ọlọ́run fi aláya balẹ̀ ìdọ̀tí kí dọ̀tí dákun Ọlọ́run mọ́jọ yí Ìlọrin la Ọlọ́run la àtúnyẹ èyí tí ń bẹ́ẹ̀ lẹ́yìn Ọlọ́run bá fatẹ́gùn rẹ̀ fẹ́ lọ ṣàánú wa Ọlọ́run. oògùn bá ti pọ̀jù kèfèrí yóò dé oògùn bá ti pọ̀jù yẹn àṣírò kófòrò yóò di kèfèrí ni yóò di kèfèrí ni. àti ìjòkó mọ́tàtó bá di wàhálà fún wọn. afẹ́ táyé dágé ni. abájádùn àkànbẹ njọ́ àlàmísẹ́ wọn ní wáàsí kan bẹ ẹgbàwẹ̀ kan wọn ní ọ̀rọ̀ àwẹ̀ kílẹ̀ lẹ́yìn. ara ń táwọn àgbàlagbà jọ ń ṣe tẹ̀ ṣe mọ́. alówó ẹ̀gbọ́n kan àfàlẹ́ ẹ̀gbá àmọ́dá kọ́ wọn nísìn. táwọn ẹni rẹ baba wálé abikan sá àmọ́dá kọ́ wọn nísìn. òun wúri di sá àmọ́dá kọ́ wọn nísìn. àjọgbọ́lọ̀ sá àmọ́dá kọ́ wọn. basaru bladami bá sá àmọ́dá kọ́ wọn. àfàlẹ́ kọ̀rọ̀ sá àmọ́dá kọ́ wọn. ajanasi àgbà sá àmọ́dá kọ́ wọn. gbogbo wọn là ń dákọ̀ èsè ìkẹ́kọ̀ọ́ là tó gbé. àmín. àforíjì ló gbọ́ ọlọ́pọ̀. àmín. ìkẹ́kọ̀ọ́ là tó gbé o. All over the world ẹ̀yin tẹ́ bá sì ń darapọ̀ mọ́ channel wa yìí ẹ bá wa subscribe ẹ like ẹ comment ẹ jẹ́ ká mọ̀ opinion tiyín so we love you all thanks for watching.